Yorùbá ogun tún ti dé, wàhálà míì tún ti wọ̀lú. Ẹ wò ó, ẹ má jẹ́ n tàn yín, tá a bá ń sọ wípé ẹ jẹ́ ká múra lẹ̀ dáadáa nílẹ̀ Yorùbá, ojú tí Fúlàní fi ń wò wá kékeré kọ́. Ẹ má jẹ́ n tàn yín ọmọ Yorùbá, àwọn Fúlàní ajínigbé ya wọlé ìwé yunifásitì. Wọ́n ya wọlé ìwé yunifásitì nílẹ̀ Yorùbá. Wọ́n jí àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ yunifásitì gbé. Nígbà tá a bá ń sọ pé tó àwọn gómìnà kan dìde, wọ́n ní àwọn ò fẹ́sẹ̀, wọ́n ṣòfin pé tó báyìí ni kí Fúlàní ó ṣe rìn, báyìí ni kí aráàlú ó ṣe rìn, báyìí ni kí àwọn àgbẹ̀ kí wọ́n rìn kí wọ́n yẹn fanda. Bẹ́ẹ̀ làwọn àwọn gómìnà míì, àwọn kan wà tó jẹ́ pé àkókò yìí ni wọ́n ń dé adé fún àwọn Fúlàní, tí wọ́n fi wọ́n joyè láàfin wọn gẹ́gẹ́ bí ó ti yé yín, àwọn ọba ìlú tí wọ́n fi wọ́n joyè. Ẹ má jẹ́ ẹ fẹ́ gbọ́, àwọn Fúlàní ya wọ yunifásitì nílùú Oǹdó. Ẹ gbọ́, wọ́n gbé wọ́n gbọ́mọ léèwé, wọ́n sì gbé olùkọ́. Àmọ́ àṣírí kan ń bẹ nípa àwọn ọmọléèwé tí wọ́n jí gbé, tí wọ́n sọ fún yín bọ́ bá tásìkò. Ṣùgbọ́n olùkọ́ tọ́wọ́ tẹ̀ báyìí ipò wo gangan ló wà? Ọmọ Yorùbá, bá a bá wí, àwọn kan máa ṣe à ní agbára ń bẹ o, kíní kan wà o. Agbára tí ń bẹ, tí bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ, wọ́n ní tó ẹjẹ́ àpawọ́pọ̀, ká panupọ̀, ká pètè pọ̀, ká yẹ ẹlẹ́yọrọ lọ. Ẹ̀yin kan ní tó irọ́ o, báwọn ṣe ń fà sókè bẹ́ẹ̀ làwọn kan mú wálẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé, àìpẹ́ yìí la mú ròyìn kan wá fún yín láti ìlú Oǹdó yìí, níbi tí local government chairman títí ń fún ọ̀gá àwọn Fúlàní níwèé ẹ̀rí ní local government. Níwòyí àná mo gbélé fídíò kan fún yín wípé kẹ́ ẹ wò ẹ gbọ́ bí àwọn ọmọ Fúlàní kan bó ṣe ń ta àwọn bàbá wa lọ́fà, tó ń gún wọn ní kẹ́sẹ́ ọ̀bẹ. Nítorí kíni? Nítorí pé a ti gbẹ̀jẹ̀gẹ́. Nítorí kíni? Nítorí pé àmọ́kò tá a wà mọ́. Ẹ gbọ́, ọmọ Yorùbá, ọ̀rọ̀ tí mò ń sọ kò yé yín dáadáa. Torí tó bá yé yín, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ mi. Ẹ má jẹ́ tẹ̀yìn, ẹ má jẹ́ gbà yín lásìkò lọ títí. Ẹ já lọ sínú bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ jẹ́ ń gbé hàn yín, kẹ́ ẹ mọ̀, kẹ́ ẹ rí, kẹ́ ẹ lè gbà pé eléyìí kọjá bẹ́ẹ̀. Bandits abduct Ondo University staff. Òun rèé. Ilé ẹ̀kọ́ wo ni wọ́n wọ̀ nílùú Oǹdó? Ṣé mọ̀ pé wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe é? Àwa ní ò sì ṣẹ̀ṣẹ̀ máa kéde. Ṣùgbọ́n lọ́pọ̀ ọ̀gbà àwọn èèyàn wa, wọ́n á máa wò pé ẹlòmíràn ní fíù ni wọ́n wà, ẹlòmíràn ó ní followers ni followers, owó ní, dọ́là ní, òun ni wọ́n wá. Ìjọba Nàìjíríà ó jáde, ó ní Operation Defend Yourself. Wọ́n sòdodo ọ̀rọ̀ tó wà ńbẹ̀ fún wa pé inú àwa bíi 200 million, àwọn tó ṣàìṣọ́ aláàbò gbogbo wọn àpapọ̀ wọn láti òkè désàlẹ̀ wọn ò wọ 50 million. Ẹ dákun, báwo ni èèyàn mẹ́ta tí ó ṣe dúró méjì? Ẹ gbọ́, ilé ẹ̀kọ́ yunifásitì tí wọ́n ya wọ̀ yẹn jẹ́ ń gbọ́. Ẹ wá gbọ́, nígbà tí wọ́n ya wọ ilé ẹ̀kọ́ yìí, lẹ́yìn tí wọ́n kó wọn tán, mo láǹfààní láti sọ fún yín wípé orí kó àwọn ọmọ ilé ẹ̀kọ́ yọ tí wọn.
àmọ́ bó ṣe ṣe é, àmọ́ ẹlẹ́dàá ìyá àti bàbá wọn tó mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìyá yìí ń ṣe, èyí tó ń gbà á lù wà ń bẹ̀, èyí tó ń ṣiṣẹ́ tíṣà tó jẹ́ pé gbogbo sálárì ẹ̀ tí ń gbà kò kọjá 70,000, tó jẹ́ tó bá tún jọ lọ́dún kò wọ 1 million àbí 70,000 times 12 tó wọ 1 million rárá, débi pé wọ́n máa béèrè 100 million. ṣé ẹ mọ̀ pé bí irú àwọn ẹbí ìbálò yárò owó báyìí títí tí wọ́n kó láyé ni wọ́n fi sìn gbà ẹ̀, orí kó wọn yọ. kí ló wá ṣẹlẹ̀ sí àwọn ẹni tó kù tó jẹ́ stáàfù tó jẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ yìí? ẹ sì má gbàgbé pé ìlú yìí ni wọ́n sọ pé wọ́n ń náwó, wọ́n gbé Àmọ̀tẹ́kùn. tá a bá sì ń sọ̀rọ̀ àwọn ọmọ Oǹdó lérí ṣáà ń gbégbèsè tó lóye Sunday Adéyẹmọ ní ká máa gbé, àbáwọn wo gan-an ló ń gbàbọ̀dè fúnra wa mẹ́. ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ ní pápápá. The abduction of principal officer of Adekunle Ajásin University, Akungba, Akoko, Ondo State, Ọmọnìyí Eleyimi, who was kidnapped last Monday, now had demanded a ransom of 7 million for the release. 7 million naira ni wọ́n máa fi túlẹ̀. 7 million kan náà béèrè ṣáájú ẹgbẹ́ bó ṣe lọ o. Eleyimi, who served as the faculty officer in the University of Faculty of Education, was abducted 5 days ago while returning home on Sapere Akoko in Akoko Southwest local government area of the state. The assailant reportedly laid an ambush at the residence and whisked him out amidst of sporadic gunfire as he alighted from a commercial motorcycle. Wọ́n ti ń sọ lórí ọ̀kadà, wọ́n ń sọ bó ṣe ń bọ̀ tó ń bọ́ọ̀lẹ̀ pé tó òun gbọ̀kadà kì í ṣe ni ó lówó ni wọ́n máa gbé ọ̀kadà alùpùpù. ẹgbẹ́ o. According to the family source, the kidnapper initially demanded 100 million but reduced the amount to 7 million after intense negotiation. The victim's wife was allowed to speak briefly with him on Wednesday to confirm he is still alive, while the kidnapper insisted on receiving the ransom before the university worker can regain freedom. Ẹ gbọ́, àwọn ní àwọn gbọ́dọ̀ gba owó yìí kárákùnrin yìí ó tó lè bọ́. Ta ló fẹ́ lọ gba Eleyimi kò lọ́wọ́ wọn báyìí? Ẹni tó jẹ́ pé lẹ́ṣọ́rà ni, èmi ò mọye sálárì tí wọ́n ń gbà. In a statement issued by Global Public Secretary Oseun Ogunsakin, the association appealed to fellow alumni and the general public to contribute towards Eleyimi's release. Àwọn tí wọ́n jọ kàwé àtàwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ nílé ẹ̀kọ́, àwọn ló wá ń pè fowó báyìí. Ẹ jẹ́ ká béèrè ìbéèrè kan tí ó bá ní fàjà. Security vote wa ń kọ́ ẹ̀yin gómìnà, a mọ̀ pé ẹ̀ ń lò ó. Ṣé kìí ṣe pé wrong hand ní ń bọ́ sí? Àwọn Àmọ̀tẹ́kùn tẹ́ ẹlẹ́ẹ̀kójọ, tẹ́ foresters tẹ́ ẹlẹ́ẹ̀kójọ ń kọ́, àwọn fìjìláńtẹ́ tẹ́ ẹlẹ́ẹ̀kójọ ń kọ́, kí wọ́n tó gbé èèyàn látòdìdí Àkùngbá tó fi wọnú igbó
tí ò sí security kan, bóyá fìgìláńtẹ́ ni o, bóyá Àmọ̀tẹ́kùn ni o, bóyá OPC ni o, tó bá jẹ́ pé ẹ fún wọn lágbára tó tágbára tí wọ́n sọ pé hey ẹ dúró mbẹ̀, ẹgbọ́n tí wọ́n fẹ́ gbà lówó. The statement read in part, this Gush Almi, I am sure that the majority of you must have heard news of kidnapping of one of us, Niyi Eleyimi, who is the faculty officer or Faculty of Education in IU. Eleyimi was kidnapped on Monday, and the kidnappers have demanded the ransom of 7 million naira. It is this note that we want to passionately appeal to you to donate toward securing the safe release of Niyi from his captors. We have just 24 hours to raise the mentioned sum of money. Kindly make your payment donation into the account below. Ṣé gbọ́? Mo sọ fún gbogbo ẹ̀yin ọmọ olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, ayé ò ní dájọ́ tipátipá fún yín, wọn ò ní dáwùjọ pẹ̀lú agídí, pẹ̀lú wàhálà fún yín lágbára lọ́wọ́lọ́wọ́ níwọ̀nba àgbà tó kù kọ́dún yìí ó parí. Ẹ bá ń ṣàmì ọ̀rọ̀ torí arákùnrin yìí, báwo ni bá ṣe rí tó bá jẹ́ ilé ẹ̀ ló wà, bẹ́nikẹ́ni ò bá dà láàmú bó bá wà nílé ara ẹ̀, tó bá jẹ́ pé ìlú tó ń ṣiṣẹ́, tó jẹ́ pé ìlú tó jẹ́ pé a ti mọ̀ pé tó orílẹ̀-èdè yìí ó dúró, ta lẹni tí ó máa pè fún òmìnira. Ṣùgbọ́n nígbà tí gbogbo nǹkan tó wà lórílẹ̀-èdè yìí tí ò ṣiṣẹ́ mọ́, kò sí ààbò lórí ẹ̀mí, bẹ́ẹ̀ kò sí lórí dúkìá, bẹ́ẹ̀ làwa kan síbẹ̀ à ń pariwo pé wọ́n Nàìjíríà. Ẹni ká sì wà papọ̀, olóko ò lè roko mọ́, bẹ́ẹ̀ olódò ò lè rodò. Ẹni bá rìnrìn àjò láàrin yàrá ẹ̀, tó bá bọ́ sí pálọ̀ ẹ̀, tó bá padà wọlé, yóò kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní pé tó òun ṣọpẹ́ lórílẹ̀-èdè tí àwọn kan ṣèjọba lé lórí. Ìran èèyàn bíi 2 àbí 3 ló jẹ́ ọba lórí wa lórílẹ̀-èdè Nàìjíríà. A ní ààrẹ, aláwọn olóṣèlú, a sì ní àwọn ọba. Síbẹ̀ ipò wo ni gbogbo àwọn èèyàn yìí wà? Ṣé kólúkúlùkù máa kúkú máa kọ́ ọmọ ẹ̀ lábẹ́ ilé ká má ràn wọ́n lọ yunifásitì mọ́? Torí ohun tó mú kí wọ́n máa jí wọn gbé ní yunifásitì, nígbà wo ni wọn ò ní lọ kó wọn nínú nursery school, bí ìgbà tí wọ́n kó àwọn ọmọ Chibok lọ́jọ́sí. Lóòótọ́ àwọn tó ṣokùnfà àwọn ọmọ Chibok ara wọn náà ti ń lọ báyìí. Irú àwọn ọmọ tó ti kú lọ́hùn-ún, wọn ò dúró dè wọ́n lẹ́nu bodè nítorí ipò. Gbogbo ipò ọ̀hún náà ọdún mélòó ni wọ́n lò? Ẹ lọ kó wọn mọ́ wọn lọ́wọ́, ẹ dà lúrú mọ́ lórí, ẹ má jẹ́ kó rí ṣe ṣọ̀tàn. Bàbá Bọ́lá Ahmed Tinubu, bẹ́ẹ̀ mi ṣe ń sọ pé bó ṣe ń gbìyànjú tó, kò sí gbìyànjú kan láì jẹ́ pé ẹ bá pín orílẹ̀-èdè Nàìjíríà. Kúlúkúlùkù kó máa lọ tiẹ̀. Ẹ ṣé. Àmọ́ mo ń sọ fún gbogbo bá àwọn gómìnà ilẹ̀ Yorùbá, kílẹ̀ tó ń dúró mú. Ẹ ṣe bó ti yẹ kó ṣe. Ẹ dìde akọni gẹ́gẹ́ bí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe sọ. A tún pàdé. Ó dàbọ̀.